ṣiṣẹ́ orin ìkówó kò ná onírun mú lówó ẹ má bàa sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínú òsánwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláhí tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fátímà òun lówó Àlàkẹ́ ló yẹ ká pàpè lówó wọn bí pẹ̀lú owó. Orúkọ mi ni Alájà Fatima Hamzat Ọmọlára tí gbogbo ayé mọ̀ sí Fatix, tí orúkọ iléeṣẹ́ mi ń jẹ́ Fatix Fabric Company, Fatix Wax. Ẹ rí i pé aṣọ Ankara, aṣọ àbáláyé ni, aṣọ ilẹ̀ Áfíríkà lápapọ̀ ni. Ó gbayì, tẹrú tọmọ ló ń lò ó, olówó ń lò ó, mẹ̀kúnnù ń lò ó. Kò sẹ́ni tí kì í la Ankara, kò sí nǹkan tó kì í fi aṣọ Ankara ṣe, kò sí ìnáwó tó kì í fi ń ṣe. Òun ló yára jù láti gbé. Tẹ́ bá ti wọ̀ wọ́n ti mọ̀ pé Áfíríkà ni, wọ́n ti mọ̀ pé Yorùbá ni yín. Ó dẹ̀ buyì kúnyàn, kò dẹ̀ náyàn lówó tó pọ̀. A wá rí wípé kò sára téèyàn ò lè fa Ankara dá. In fact, tẹ́ bá wọ Ankara ní anywhere, kò sí nǹkan tẹ́ lè fi ṣe. So káwọn èèyàn máa wò pé àbí olóṣì nìkan ló ń wọ Ankara ni, àbáwọn tí kò lówó lọ́wọ́ ló ń wọ Ankara ni. Ẹ jẹ́ ká ṣe ká celebrate. Tẹ́ bá rán Ankara, tẹ́ fi dára tó wù yín, kódà tẹ́ bá ń ṣe ìyàwó ẹ máa wọ Ankara. So ìyẹn la ṣe ní òkè ẹ jẹ́ ká ṣe Ankara Fashion Day, kí kálukú fi rán style tó wù ú, kó gbé àṣà Yorùbá lárugẹ, kán rí bí Ankara ṣe lẹ́wà tó dẹ̀ ṣe níyì tó, torí pé iṣẹ́ Ankara ni àwa ń ṣe. Àwọn ṣiṣẹ́ orin ìkówó kò ná onírun mú lówó ẹ má bàa sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínú òsánwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláhí tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fátímà òun lówó Àlàkẹ́ ló yẹ ká pàpè lówó wọn bí pẹ̀lú owó. Èmi ni Alájà Ibrahim Inda tí a jẹ́ ìkan nínú olólùfẹ́ Fatix láti Ajégúnlẹ̀ Àpápá Ìfẹ́lódùn. Fatix aṣọ wọn wà òkè, àwọn gan fúnra wọn èèyàn ni wọn, ọmọlúàbí ni wọn máa attend customer dáadáa. Ankara Day tá à ń ṣe lénìí ó dùn mọ́ mi gan, inú mi dùn gan. Ankara Day yìí ó wà òkè lọ́la àwọn máa lọ gba customer náà dẹ̀ náà máa rí ṣe. Gbogbo ìnáwó tá a bá fẹ́ ṣe a máa ṣe ìyàwó fọ́mọ, a máa sílé, a máa ṣe nǹkan ayọ̀ dáadáa mèremère. Ankara Day tèní ó dùn mọ́ mi gan. Orúkọ mi ni Adébùkọ́lá Adédokun. Gbogbo product wọn ló wà òkè, a lè ṣe ká má débi. Tá bá fẹ́ ṣènáwó ìyàwó òkú àgbà anything ibi báyìí la máa ń wá torí pé aṣọ wọn dà. Tẹ́ bá kì í bomi kò ní ṣá. In fact ó wà òkè, àwa náà ń lọ síbẹ̀. Àìkọ́kọ́ débi pé ká wá rajà, tá bá ti kú òun bí ìta délé a máa lọ bá wọn lọ́hùn. A máa lọ sókè sí ni o, a máa rí wọn bá ń gbogbo ìgbà ni o. Wọn wá nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ o, ọdọọdún là ń rorogbo. Tá bá ṣe ń débì báyìí a máa bá wọn ní o, wọn ò ní fi iléeṣẹ́ yìí pìtàn. Orúkọ mi ni Ejida Atọ́lárẹ̀wájú. Mo jẹ́ kan nínú àwọn òṣìṣẹ́ Fatix Fabric. Màmá dáadáa ni màmá wa, Alájà Fatima Hamzat Olówó. Èèyàn dáadáa ni wọ́n. Fún ọba ìgbà àti àkókò tí a fi wà pẹ̀lú wọn, a kọ́gbọ́n lóríṣiríṣi. Because ẹni tó bá wà ní Fatix tí kò bá gbọ́n, mo nígbàgbọ́ pé ẹni ò lè gbọ́n mọ́. Because màmá dáadáa ni, màmá lálùbáríkà ni, ẹni tí èèyàn fi ń yangàn láwùjọ ni wọ́n. So ní ọmọ wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ o, wọ́n dá wa pọ̀ mọ́mọ́ tọ́ ni, wọ́n tọ́ wa gẹ́gẹ́ bí nípa àwọn gọ̀gọ̀gọ̀gọ̀ ni wọ́n bí wa ni. Because òbí mi gan kò lè ṣe tó nǹkan tó ń ṣe fún wa, ṣùgbọ́n a dúpẹ́ gidi lọ́wọ́ wọn pé ọjọ́ á dalẹ̀ fún wọn. Iléeṣẹ́ wa omi ò ní wọbẹ̀, iná òdẹ ní ijó iléeṣẹ́ wa, Ọlọ́run wa ní dá wọn lágbá òṣì wọn ní dàgbàyà. Aṣọ ọdún yẹn àtúnṣe mi lágbára Ọlọ́run, ìgbà ọdún kan ni. So lágbára Ọlọ́run ìwòye ẹ̀mí Ọlọ́run á tún ti ṣe àlékún tó pọ̀ fún wa, ẹ̀mí wọn á gùn, ikú ò ní pa wọn, kò ní pa àwọn ọmọ wọn. Àwa tàdé wà ní abẹ́ wọn náà, ikú ò ní pa wá, àrùn ní gbé wa dé. Bíọ́dún Adéyẹmí Mustapha, mo jẹ́ kan lára ọmọọṣẹ́ Fatix. Gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ mo tún jẹ́ ọmọ Fatix. Rí ẹjọ́ kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, alhamdulilayi rabbil alamin. Alájà wa Fatima Hamzat Olówó Ọmọlára, èèyàn dáadáa ni màmá. Àkọ́kọ́ ní tèmi gan tí mo kọ́kọ́ wà wájú yìí tí mo ń bá yín sọ̀rọ̀.
èèyàn líle ọmọ líle kan ni mí ó jẹ́ kan lára àwọn ọmọ MC tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú plan lára àwọn ọmọ Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti jalè tó ti ṣe pátárì bọ̀ alhamdulilayi lónìí mo dúpẹ́ fọlọ́ nígbà tí mo dọ́dọ̀ Fatix mo dúpẹ́ fọlọ́ ó ti wà lọ́dọ̀ Fatix tí wọ́n ti ń lé bí 15 years bọ̀ alhamdulilayi lórí ọmọ ni ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ náà mo ṣèyàwó ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ náà mo bímọ ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ mo ń ṣe àwọn rèmírèmí wọn tí mo ti ẹ̀ bílí pé mo lè jẹ́ yẹn nínú ayé àbọ̀ alhamdulilayi pé Fatix ìgbà tí mo dọ́dọ̀ gbogbo nǹkan tó ń gbé pa lára mi torí mo wà pọ́ ọmọ líle ni mí mo burú gan ọ̀bọ̀n ìgbà tí mo dọ́dọ̀ Fatix mo change mo dẹni tó ń sin lọ́rùn tí mò ń kí wákàtí márùn-ún lójú méjèèjì tí ò ti ẹ̀yẹ rí bọ́ alájà bàbá tí mo ti bá ní kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bi àdúrà fún bínú mi ṣe ń dùn lọ́wọ́lọ́wọ́ lónìí gbogbo nǹkan kí nǹkan tó bá dáwọ́lé nínú iléeṣẹ́ Fatix yóò máa lo òkè ní ọlọ́run ọwọ́ láwọn ẹni ọlọ́run ọlọ́jọ́ kan ṣoṣo ẹ̀ iléeṣẹ́ Fatix ó ti ń gbòòrò sí o gẹ́gẹ́ bí ó ṣe máa ń rí lọ́kàn mi fẹ́ kọ́ mọ̀ wá gbogbo káàkiri àgbáyé tó fi dá Amẹ́ríkà tó fi dúpẹ́ kan ní iléeṣẹ́ Fatix kó máa lọ sókè sí tó bá wá ń lọ sókè náà mo ṣe máa ń gbàládùn àfún gbogbo kan náà àwọn ọmọ ẹ̀ kó má pẹ̀dẹ̀ rárá kó ṣe ìyá ọmọ ẹ̀dálẹ̀ gbogbo eré tó ń ṣe níta tó ń ṣe fara tó ń ṣe fẹ́ bí gbogbo ọwọ́ rẹ̀ náà ni kò fi gbáre ayọ̀ náà lọ gbogbo ọwọ́ rẹ̀ ni kò fi gbáre ayọ̀ náà lọ níta wá ń ṣe ní òní iná wọ̀ lọ dákun má jẹ́ ká rí wàhálà má jẹ́ ká kán dààmú má jẹ́ ká rí láburú iléeṣẹ́ Fatix ló ṣe ń lọ sókè sí àìní lọ sókè mọ́ ọlọ́run má jẹ́ á rí o. àwọn òṣìṣẹ́ orin kòwó kò ná onírun mú lówó ẹ má bàa sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínà ò sanwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláyé tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fatima òun lówó Àlàkẹ́ ló yẹ ká pàǹpé lówó wọn bí i pẹ̀lú owó. orúkọ tèmi ni Alhaja Ramosala Àgbékẹ́ Agbérans Fabric lóṣòdì mo jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ Àlàjà káṣá ní ẹlẹ́gbẹ́ ọ̀tún alẹ́gbẹ́ òsì alẹ́gbẹ́ ọ̀tún àwa mẹ́ta ni wa tàmájọ́ ń rìn Àlàjà Tawa Kali Tawa Best Fabrics àti èmi Alhaja Ramosala Àgbékẹ́ Agbérans Fabrics àti Àlàjà Fatima Àlàkẹ́ ọmọlára Fatix Texas àwa mẹ́tẹ̀ẹ̀ta máa ń ṣe bí ọmọ ìyá ni àjọ máa ń jáde àjọ máa ń wọ aṣọ kan náà gbogbo nǹkan kankan náà lájọ máa ń ṣe Àlàkẹ́ ọmọlára Fatima jẹ́ ọmọ tó dá ọmọlúwàbí oníwà rẹ̀lẹ̀ èèyàn yìí ni èèyàn pàtàkì ni tí ẹ bá fẹ́ kún wọlé ẹ̀rín lẹ máa fi jáde tó jẹ́ pé ó máa ń dùn ọmọdé nú dàgbà nú omi òkun ni àbùbù tán tí ò lè tán láéláé ni nítorí pé kí ni gbogbo ayé ló ń ṣàdúrà fún gbogbo ayé ló nífẹ̀ẹ́ ó bá ọmọdé ṣe ó bá gbà ṣe ó bónílé ṣe ó bá lè gbè ṣe torí pé ọmọ dáadáa ni èèyàn gidi ni èèyàn dùnnú ni tẹ bá dénú ilé ẹ bẹ́ẹ̀ dé shop anywhere tẹ bá ti pàdé ẹ èèyàn re ni a máa ń ṣàánú gbogbo bí tẹ bá ti bá báyìí bí àánú lẹ máa ti máa bá torí pé èèyàn dáadáa ni èèyàn àlùbáríkà ni gasakala kayera ibi gíga la yí ẹ ibi gíga ló máa lọ ikú ò ní pa o kò dẹ̀ ní pa àwa olólùfẹ́ àwa tajọ́ rẹ̀ tajẹ́ múlẹ̀ ikú ò ní pa wá ikú ò ní pa ọkọ ẹ̀ Alhaji Ahmad Amsa olówó ikú ò ní pa wọn àrùn ò ní ṣe wọn kọkàn ò ní ṣe wọn o èṣù bí ẹ̀ṣẹ̀ yan bí èṣù kò ní dàrin wọn àtọkọ ẹ̀rí kò ní dàrin wọn àtàwọn ọmọ yẹ àwa tajọ́ olólùfẹ́ ẹ̀ náà kò ní dàrin wa rú àjọ máa láṣẹ pẹ́ àwa máa tà Fatix Fabric á máa gbòòrò sí ká wọ́n ti mọ̀ gbogbo ẹ̀ka ló ní ilé iṣẹ́ sí káàkiri àgbáláyé ní Fatix Wax wà gbogbo ayé náà nífẹ̀ẹ́ Fatix Wax lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àgbàlagbà gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ ilé iṣẹ́ yẹn á túbọ̀ máa gbòòrò sí kò ní takú síbi tó dé o ọláláọ́lá wàhálà kò ata ìlà abẹ́là ilẹ̀ àwọn òṣìṣẹ́ orin kòwó kò ná onírun mú lówó ẹ má bàa sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínà ò sanwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláyé tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fatima òun lówó Àlàkẹ́ ló yẹ ká pàǹpé lówó wọn bí i pẹ̀lú owó. orúkọ mi ni Mrs. Olúwatóyìn Ògúntọ́lá tí mo jẹ́ kan lára àwọn kọ́sọ́mà Fatix Textiles tá a máa ń bá wọn ra àǹkárá tàdé máa ń fi gèlè lé lórí fún wọn. èèyàn tó dáa ni wọ́n because I've known her for the past 25 years. She's very humble. Wọ́n jẹ́ èèyàn tó ní tẹríba. Wọ́n sọ pé bọ́lá wọn ṣe tó náà lọ ṣe máa ń gbéraga. Wọ́n jẹ́ èèyàn tó ní tẹríba tó dẹ̀ máa ń attend to customer in a very good manner. Kọ́lọ̀ ń jẹ́ ká máa rí wọn bá. Orúkọ mi ni Rukaya Jimoh. Mo jẹ́ ọ̀kan nínú ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ Fatix. Máa ń ṣe àǹkárá dẹ̀. So bá lè ṣe máa ń ṣe lọ́dọọdún ni but ọdún yìí ó wà special. Tí gbogbo àwọn èèyàn á kó gbogbo èèyàn jọ láti wá bá wa ṣe ayẹyẹ àǹkárá dẹ̀ nípa bá ṣe lè ṣe àǹkárá bá ṣe máa ń ṣe design. So iléeṣẹ́ yóò ní jóná. Ọdẹ òdẹ ní dàrú ibi tó ti ń ro àgbà náà ní wọ̀gbẹ̀.
fárafá náà mọ̀kánà òkè lọ́wọ́ fún nígbà òkè lọ́wọ́ ẹ̀ máa lọ. àwọn ṣiṣẹ́ orin kòwó kò ná onírun mú lówó ẹ má bá sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó àlàkẹ́ nínà ò sanwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́bọ́ lówó fọba tó fún un lówó wà láyé tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fatima òun lówó àlàkẹ́ ló yẹ ká pàpè lówó wọn bí pẹ̀lú owó. tọ́ orúkọ mi ni Alhaji Hamzat Ahmed Olówó à ń dúpẹ́ ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ wípé à ń dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún wa lórí iṣẹ́ wa lórí Fatix Ankara ìyẹn la fi wé ká fi máa dúpẹ́ fún àwọn tí ń bá wa rajà òun náà ní gbogbo ilé ìta ìtẹ̀lẹ̀. ìmọ̀ràn tèmi fẹ́ fún náà ni wípé kó stand lórí ibi tó wà lórí ibi tó wà torí standing ẹ̀ lórí ẹ̀ náà ló jẹ́ kó máa promote kó máa yẹ kó máa gbò dáadáa èyí tó ń ṣe pẹ̀lú ẹ̀yẹn náà ni kò dúró lẹ̀ òtítọ́ tó ń ṣe lórí business ẹ̀ náà ni kó wà. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ayé táwa yìí inú ọgbà táwa yìí alájà Fatima ló ní bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àyà olówó ni wọ́n pẹ̀ ọ̀lẹ́ Fatima. ẹ̀kọ́rin fún ẹ̀bẹ̀ bí ayé ọlọ́run tó níyàwó èèyàn. wọ́n tó ń gbé wa níyì àwọn kọ́sítọ́mà wa tó ń bá wa rajà gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ikú ò ní gbọmọ lọ́wọ́ yín àjọ máa ṣe yìí ṣàmọ́dún ọlọ́run ò ní bá yín lẹ́wà jẹ́ kò ní gbọ́lá lọ́wọ́ yín ẹ máa ní sí ẹ máa ní sí ẹ máa ní sí àwa tá a jọ ṣọdún yìí látún máa jọ ṣe tẹ̀mí tọmọtọmọ pẹ̀lú owó pẹ̀lú àlàáfíà pẹ̀lú àánú àjọ máa ráàánú gbà ẹ ṣé tẹ̀ ń patronize Fatix Wax Fatix náà ni o Fatix Wax Fatix nílé lóko aṣọ tí kì í bó aṣọ alálùbáríkà tẹ bá ń wọ Fatix ẹ máa lówó ẹ máa lọ́lá sí ẹ ṣé gan adúpẹ́ ẹ ṣé o àṣeyí ṣàmọ́dún. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ayé táwa yìí inú ọgbà táwa yìí alájà Fatima ló ní bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.